Jígí, jígí, jígí alọ́ra, jígí, jígí, jígí alọ́ra, jígí alọ́ra kẹrìnlélógún. Ìkànnì tó ju ìkànnì lọ. Ìkànnì jígí alọ́ra. Ilé tí a ti ń sọ ìtàn pẹ̀lú ẹ̀mí rèé. Tí a ti ń ró ìròyìn bí àkọ́lé ìtàn. Níbi tí a ti ń gbóhùn sáfẹ́fẹ́ dàbí àṣà ilé. Pẹ̀lú Ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ eléyìí tó máa ń jáde lẹ́nu wa. Ìkànnì jígí alọ́ra. Bàbá gbogbo wọn. Ẹ̀yin olùgbọ́ wa, ẹ mọ̀ tó kù dédé àkókò yìí. Ẹ tó kù bẹ́ẹ̀ ṣe máa ń tẹ̀lé wa ní gbogbo ìgbà. Ẹ káàbọ̀ sórí ìròyìn tòní. Àwọn mọ̀ tó gbọ́ wìnrìnwìnrìn. Ẹ̀yin náà mọ̀ wípé bá a bá fẹ́ mẹ́ni àbárìn, ẹnu ọ̀nà báyìí là á wò ó. Ẹ wojú mi, ẹ gbóhùn ẹnu mi. Imam Abdulwaheed, òun náà lẹ̀ tó ń bá pàdé lórí ìkànnì jígí alọ́ra. Ẹ jẹ́ á wọ inú ìtàn àwọn olókìkí. Ẹ jẹ́ á sọ̀rọ̀ àwọn olókìkí, àwọn gbajúgbajà láwùjọ, àwọn tí ayé ti mọ̀ bí ẹni mowó. Ẹ jẹ́ á wọ inú ìtàn wọn o. Àìsàn jẹjẹrẹ. Ó mà ti bẹ̀rẹ̀ sí ní bá Blessing CEO. Ó mà ti bẹ̀rẹ̀ sí ní bá a fínra báyìí. Kì í wá ṣàìsàn jẹjẹrẹ lásán. Àìsàn jẹjẹrẹ tó wà nípele ìkẹrin, stage 4 cancer. Òun ló máa ń bá Blessing CEO fínra báyìí o. Gbajúgbajà ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ ẹni táwọn èèyàn mọ̀ lórí ẹ̀rọ ayélujára. Blessing CEO. Òun ni wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ báyìí nípa àìsàn jẹjẹrẹ ó ti ń bá a fínra o. Blessing CEO fúnra lára rẹ̀ lọ́jọ́ ọjọ́rú, láàárọ̀ ọjọ́rú ló gbé fọ́nrán fídíò kan jáde lẹ́yìn tó sì fi sí ojú òpó ayélujára Instagram rẹ̀ níbi tí ó ti bú ẹkún tó ń sunkún kíkankíkan. Ó ní àìsàn jẹjẹrẹ mọ̀ tí fẹ́ gbẹ̀mí mi. Àìsàn jẹjẹrẹ ti mú kí gbogbo irun orí mi ti fẹ́ lọ tán. Gbogbo irun orí mi, òun ni àìsàn jẹjẹrẹ ti tú dànù tán báyìí. Nígbà tí ó ń sọ̀rọ̀ yìí lórí ayélujára, ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀, òun ni wọ́n máa ń bá a kẹ́dùn. Lára àwọn olólùfẹ́ tó bá a kẹ́dùn, òun ni King Neto. King Neto, ó kọ sí ẹ̀rọ ayélujára pé irú ìnira tí Blessing CEO ń kojú yìí kò sí èèyàn tó yẹ láti kojú ẹ. Eléyìí jẹ́ ohun tó ń pani lẹ́kún. Ó sì jẹ́ ká rántí gbogbo ìlàkàkà eléyìí tí a ti ṣe lórílẹ̀ ayé lẹ́yìn gbogbo wàhálà. So wá yẹ kó jẹ́ pé àìsàn ni ó tún máa bá ni fínra lọ́jọ́ tó yẹ kí èèyàn máa jo òògùn ẹni. King Neto ló sọ bẹ́ẹ̀. Lára àwọn olólùfẹ́ rẹ̀ míì tí wọ́n tún sọ̀rọ̀, òun ni Dìkùbíyọ̀. Òun náà sọ lórí ẹ̀rọ ayélujára nígbà tí ó ń kẹ́dùn pẹ̀lú Blessing CEO. Ó ní Blessing CEO pẹ̀lú bó ṣe ní agbára tó sì nífẹ̀ẹ́ àwọn èèyàn tó kò yẹ kó jẹ́ pé irú rẹ̀ ni àìsàn máa bá fínra báyìí. Ṣùgbọ́n ó dá wà lásán o. A wà pẹ̀lú rẹ̀. Ẹlòmíì tó tún sọ̀rọ̀ tó tún bá a kẹ́dùn lórí ẹ̀rọ ayélujára, òun ni Mero Enoch. Òun náà tún sọ lórí ayélujára pé lọ́pọ̀lọpọ̀ ìgbà, ọ̀pọ̀lọpọ̀ àsìkò tí arábìnrin yìí ti gbìyànjú nínú ayé, tó tún wá yẹ kó jẹ́ pásìkò yìí ló yẹ kí wàhálà ó dé bá a. Mero Enoch ló sọ bẹ́ẹ̀. Ẹlòmíì tóun náà tún bá a kẹ́dùn ní Idris Senator. Idris Senator ní eléyìí bani nínú jẹ́ jọjọ
Blessing CEO ti wá jẹ́ lẹ́ni tí àìsàn jẹjẹrẹ ìpele ìkẹrin yóò mọ̀ bá fínra. Èyíkéyìí ìpele ò yẹ kó bá Blessing CEO fínra. Eléyìí jẹ́ ká gbọ́ àgbọ́yé ohun tí ń jẹ́ ayé, èyí lágbára o. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a wà pẹ̀lú rẹ o. Idris Senator ló sọ bẹ́ẹ̀. Lára àwọn tí ó tún bá a kẹ́dùn, òun ni Tọ́lá the Enigma. Onílòótọ́ lódodo. Mo lè má fẹ́ràn rẹ̀ lórí àwọn ayélujára rẹ̀. Gbogbo àwọn àtàkùn tó ní, mo lè má fẹ́ràn rẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, mò ń gba àdúrà fún un. K'Ọlọ́run kó fún un ní ayọ̀ tó ń ti àlàáfíà. K'Ọlọ́run kó wò sàn o. Èyí ni àwọn ọ̀rọ̀ tí àwọn èèyàn sọ tí wọ́n fi bá Blessing CEO kẹ́dùn. Lásìkò tá a wà yìí, ẹkún ní ń sun o. Pẹ̀lú bí àìsàn jẹjẹrẹ ṣe bẹ̀rẹ̀ sí ní bá a fínra. Ọ̀kan nínú àwọn ìtàn olókìkí tá a mú wá fún tòní. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ máa tẹ́tí sí gbogbo ètò àti ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan lórí ìkànnì yìí. Ẹ sì máa bá wa pín ká. Ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí. Ẹ ṣeun bẹ́ẹ̀ sì ń darapọ̀ mọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.